wọ́n gbàgbọ́dọ̀ fún ara àwọn mi ti aláàárẹ̀ nìyẹn kan àwọn síkírọ́tì kan tó wá náà ikú pa yìí ara àwọn mi ti alá o àwọn olùrúkú tán láwọn pèpè fún àríwọ̀n o àwọn èèyàn wa náà pa lọ́wọ́ tí ọdẹ yìí o owó ọmọ west ló ti pa yìí bùrọ́dà ìjàmbá yẹn wọ́n pè é náà ti pa yẹn lọ́jọ́ pa yìí o rówó ńlá wọ́n ti pa ogun yẹn o papọ̀ ẹ̀wọ̀n àwọn mi ti alá náà wá ṣiṣẹ́ yìí o àwọn mi ti alá náà wá ṣiṣẹ́ yìí o àwọn kò àwọn mi ti alá ni o àwọn mi ti alá ló ṣiṣẹ́ yìí o àrí mi ti alá ni àwọn tí a jẹ́ ká mú wá ká pa wọ́n àwọn mi ti alá ti rí wọn ni ká kó bọ́ mi ti alá àrí wọn ká pa àwọn èèyàn wá kalẹ̀. Gọ́vnà Abdulrahman Abdulrasaki kí ló dé tẹ̀ ń wo àwọn èèyàn wa níran lókè ọdẹ abẹ́ ẹ̀ gbọ́ ohun tí mo plé tán nísìnyí àwọn mìíràn tí a là tẹ́ ẹ sọ pé kọ́ máa sọ wọn àwọn náà tún pa wọ́n yìí o Gọ́vnà Abdulrahman Abdulrasak ọ̀sẹ̀ fi yé wa wípé Fúlàní ní ẹ sọmọ Yorùbá ọ̀sẹ̀ yé wa ní ìsinmi wípé Fúlàní ní ẹ kì í sọmọ Yorùbá torí tí ẹ bá jẹ́ kó mọ Yorùbá ní ní pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń pa láti jọ yìí nípa àwọn pípù yìí wọ́n ń pa àwọn wọ́n ń lé àwọn kan lù ú kí ló dé tẹ́ẹ̀ tí gbé ìgbésẹ̀ kankan kí ló dé tẹ́ẹ̀ tí ìsọ̀rọ̀ síta Gọ́vnà Abdulrahman Abdulrasak eléyìí ti pọ̀ jù ó fáwọn èèyàn wa o pípa tí wọ́n pàwọn èèyàn wa ó ti pọ̀ jù ó bàbá wa Bọ́lá Ahmed Tinubu olódòdẹ mo lérò pé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Kwara gbogbo ẹ̀lẹ̀ ń gbọ́ mo lérò pé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Kwara gbogbo ẹ̀lẹ̀ ń gbọ́ kí ló wá dé tẹ́ ẹ̀kọ́ tí ikú kí ló dé kẹ́ ẹ̀ gbogbo iṣẹ́ kankan lórí àwọn tí wọ́n ń lẹ́kọ̀ọ́ lù àwọn tí wọ́n ń pa bàbá kí ló dé ṣé bí àwọn náà wà lára tó tẹ̀ka fún yín àbí àti lára tó tẹ̀ka fún yín ni sọmọ Yorùbá ó sì lára àwọn tó tẹ̀ka fún yín ni kí ló wá dé tẹ̀wá àwọn ọmọ Yorùbá ràn táwọn Fúlàní ní ń pa wọn lójoojúmọ́ kí ló wá dé tẹ̀wá àwọn ọmọ kóòtù òjìyẹ níran ní Kwara táwọn mẹ̀ẹ́tẹ̀ àti ń pa wọ́n kí ló dé eléyìí ti pọ̀ jù o eléyìí ó ti pọ̀ jù ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ẹ bá wa pín ètò ìkọlọ dáadáa mo lérò pé fọ́ọ̀nù tí mo play ṣáájú kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi gbogbo ẹ̀rọ ìjà yín gbọ́ gbogbo àwọn vilante gbogbo wọn làwọn méjì àti pàtàn àwọn méjì àlà àwọn ní Gọ́vnà Abdulrahman Abdulrasaki ló kó wá fún wọn pé ó ní kọ́ máa sọ wọn láì mọ̀ wípé àwọn gangan lọ dáràn àwọn méjì àgẹ́gẹ́ lọ dáràn kódà wọ́n tún pa baálẹ̀ lára àwọn tí wọ́n pa yẹn tó yẹ kó rí bẹ́ẹ̀ Ìgbòho sàsì ní kọ̀ọ̀sẹ̀ náà pariwo ẹ̀ o ariwo tí Ìgbòho sàpá náà lélẹ́yìí o olóṣèlè yìí o torí pàdé Ìgbòho sàpá ló ń pa náà lọ́hùn gbogbo ìpàdánlẹ́kọ̀ọ́ ti kún sọpọ́ọ̀tì ọ̀rọ̀ tí ń sọ gbà ó tí ariwo tí ń pa àwàdà ẹ̀yẹ ọmọ Kwara ẹ̀yẹ àfáà lọ́rin sọ wípé ń polówó ẹ̀bọ fún yín ni ìgbé wọn ní ń pa ìgbé polówó ẹ̀bọ fún yín ni láì mọ̀ pé ohun tó rí tó ń bọ̀ nílẹ̀ Yorùbá ariwo ẹ̀ ní pásítà fún àgbà náà lọ́hùn sọ wá sí àbíkọ̀ ṣẹlẹ̀ nísìnyí sọ ń ṣẹlẹ̀ àbíkọ̀ máa ṣẹlẹ̀ nísìnyí ó lè mọ̀ pé Ìgbòho ṣà mẹ̀sáyà kan ni fún àwọn ọmọ kóòtù òjìire ó wá láti wá sí wa lójú ni ó wá láti yẹ ká mọ̀ yìí pé àwọn pípù yìí wọ́n èsì èèyàn gidi ẹni ibi ni wọ́n ìkà ọ̀bàyéjẹ́ ẹni òfò ẹni àdánù ni wọ́n tí a yí nìsín ọjọ́ náà ni wọ́n lé wọn kò ní ìlú kan ní Kwara náà ni o ìlú mẹ́rin ọjọ́ òní wọ́n ní wọn kò ń bẹ̀ táwọn àwọn aráàlú ń sáré kábàkàbà torí àwọn Boko Haram náà ni o torí àwọn Boko Haram àwọn bandits náà ni o nígbà tí wọ́n lé wọn kó lu Gọ́vnà Abdulrahman Abdulrasaki kò sọ wọn kan o kò
kò issue treatment kankan o ọ̀fọ̀ ọlẹ́rán wòran ni o ọ̀fọ̀ ọlẹ́rán ìwòran ni o ọwọ́ kó àwọn mẹ́ta là ó kò tí wọ́n gbé kọ́ ọmọ sọ wọn ẹ wá wà táwọn mẹ́ta kó tí wọ́n kọ́ ọmọ sọ wọn ẹ wá tó wà tí wọ́n dábàá wọn yẹn wa kí ló dé ẹ wà tí wọ́n tó dábàá wọn yẹn wa àná bíbù iṣẹ́ ọmọ àdìgbàlẹ̀ ni wọ́n ń wá wọ́n fẹ́ lé gbogbo àwọn ọmọ Yorùbá tó wà nílọrin wọ́n fẹ́ lé gbogbo wọn kúrò kí wọ́n kọ́ ọ̀ Fúlàní síbẹ̀ ó ní wọ́n ń ṣe tó bá rí bẹ́ẹ̀ ni wọ́n yìí tó mọ̀ pààyàn nílùú tó yẹ pé ó ní gọ́vnà ó ní sẹ́nítọ̀ ó ní representative ó tún ní ọba káwọn ọba bá sọ̀rọ̀ kan kí gọ́vnà bá sọ̀rọ̀ kan àwọn sẹ́nítọ̀ àwọn representative kọ́ bá sọ̀rọ̀ kan kọ́ dákẹ́ kọ́ fọwọ́ lẹ́kọ́ mọ̀ wò wọn ṣé ọjọ́ kájọ́ ọjọ́ kàdé ó ti rẹ̀ méjì tó yọ bá hùn sẹ́ẹ̀mọ̀ ni ọjọ́ kájẹ́ kọjọ́ kàdé ó ti fẹsẹ̀ méjèèjì ó ti fi tiro ó ti fi hàn wá pàápàá pé àwọn pípì yìí wọ́n ń sọpọ́ọ̀tì àwọn mẹ́rẹ̀ẹ́ta aláàní ègéèsì ọmọ kóòtù òjìire ní Kwara abẹ́ ìwọ̀n ti pàwọn yẹn wá ní ìwọ́n tó bá jábí àmọ́ tó bá rí fídíò yìí wàá sun ẹkún náà ni ìwọ́n tó bá jábí àmọ́ sẹ́ẹ̀ tó bá rí fídíò yìí wọ́n ti pàwọn yẹn wá wọ́n ti pàwọn lọ́nlẹ̀lẹ̀ wàá sun ẹkún wàá sì kí ni wàá sun ẹkún àwọn kéńdé Ọlọ́run tí wọ́n níyàwó tí wọ́n lọ́ mọ́ torí pé wọ́n fẹ́ jà fún àwọn èèyàn wọn nílùú àwọn gómìnà Abdulrahman Abdulrazak ó ti gbàbọ̀dẹ̀ fún wọn ó gbàbọ̀dẹ̀ fún wọn ẹ̀mí ọba ìlú Ìlọrin náà gbàbọ̀dẹ̀ fún wọn tẹ́tí rí okùn ọ̀sẹ́nu kú ẹ̀dì sọ pé àwọn lẹ̀ ń dáàbòbò ẹ̀dì sọ pé torí tí wọ́n lẹ́fi jẹ gómìnà ṣé ó rí bẹ́ẹ̀ báyìí ṣé ó rí bẹ́ẹ̀ báyìí òun làfi sọ pé èèyàn wa àgà àwọn ọmọ kóòtù ọjà wà ní Kwara ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde kájàfẹ́tọ̀ wa àwọn pípù yìí wọn ò fẹ́ràn wa o wọn ò fẹ́ràn wa wọ́n kàn bá wa rẹ́rìn ẹ̀tàn ni ẹ̀rín ẹ̀tàn ni wọ́n bá wa rí wọn ò fẹ́ràn wa dénúdénú èròǹgbà wọn wà lọ́kàn wọn ohun tó fẹ́ ṣe ó wà lọ́kàn wọn àwa ni ká má jókòó tẹ̀tẹ̀rẹ̀ o àmọ́ kóòtù òjìrì ní ká má ṣe kí ni ní ká má jókòó tẹ̀tẹ̀rẹ̀ torí pé ohun tó ń ṣẹlẹ̀ yìí kò ẹsẹ̀ máa ń ṣẹlẹ̀ o ilé ìkọ́lá kọ̀ọ̀kan o kò ẹsẹ̀ máa ń ṣẹlẹ̀ ẹ̀wà tí ń ṣẹlẹ̀ bọ̀ láti ayé ìjọba Buhari ni àwọn bíbù sí ń pa wá bọ̀ o títí Buhari fi lu ọdún 8 pákó wọn ò sinmi láti má pa wá wọn ò sinmi láti má jí wa gbé wọn ò sinmi láti má ba nǹkan oko wa jẹ́ títí tí Buhari fi lo ọdún 8 pákó gbogbo ẹni tẹ́wàá pa ọgbẹ́ Tinubu òun ló lè ṣe ó nọgbọ́n lórí ó nímọ̀ òun ló tẹ̀kọ́ ṣe ọgbọ́n tó ní tó fi tú èkó ṣe tó bá débẹ̀ tó jẹ Nigeria president yóò wà tún Nàìjíríà ṣe gbogbo bí báwọn Fúlàní ṣe ń pa wá bí wọ́n ti ń jí wa gbé tí wọ́n ń gba ransom tí wọ́n ń dì sọ́ọ̀mù oko wa gbogbo ẹni Tinubu ló máa yanjú ànígbúrò ẹ̀ mọ́ nígbà tí Tinubu débẹ̀ ní ìsìn ìdí lọ bí ọdún méjì báyìí o ẹ bá wa bẹ àwọn tán léèrè pé alpha ara wa tẹ Tinubu sọdẹkùn wọn sọdẹkùn Tinubu ayé àsìkò Tinubu sọdẹkùn àwọn bíbù tí wọn pa wọn mọ ẹ bá bẹ àwọn tí ń pa owó mọ lọ léèrè sọdẹkùn kàkà kọwọ lọmọ ìyá àjẹ wọn ìtún peléke sí ni àbí kàkà kọ́kọ́ ọmọ ìyá àjẹ wọn ṣẹ́ ló ṣe kí ni ìtún peléke sí ni òun lẹ́fi mọ̀ wípé àná pípù ìṣẹ́ wọn kì í ṣe ní tá a lè bá a gbé wọn kì í ṣe ní tá a lè jọ bá a gbé pọ̀ torí tó bá rí bẹ́ẹ̀ ni nígbà tí Tinubu débẹ̀
ó yẹ kí ìpànìyàn táwọn bí ń pa wá ọwọ́ ti dópin àbí iṣẹ́ ẹ̀ mọ àwọn ẹ̀ẹ̀mọ tí Tinubu yàn sí olórí àmì ọmọ Yorùbá náà ni àbí ọmọ Yorùbá ni ọmọ Yorùbá ni o custom ọmọ Yorùbá ni o migration ọmọ Yorùbá ni o gbogbo pàtàkì tó ní kìmí nínú ìjọba Tinubu ọmọ Yorùbá ló fi síbẹ̀ kí wá ní iṣẹ́ àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ kí ní iṣẹ́ wọn nígbà tí wọ́n ń pa àwọn èèyàn wa kí wọn ò ti sọ̀rọ̀ kí wọn ò ti gbé ìgbésẹ̀ yẹn kan lé lórí kí wá ní àǹfààní táwa jẹ lórí lọ́dọ̀ wọn o gẹ́gẹ́ ọmọ kóòtù òjìire kí wá ní àǹfààní táwa jẹ lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìire ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wa léèrè àníṣe ẹ bá ń pín ètò ìkọlọ dáadáa gọ́ọ̀nù Abdulrahman Abdulrasaki ní lọ́wọ́ tá a wà á máa jáde lábẹ̀bẹ̀ tí fún ilé pè tẹbítẹbí taratara tí fámìlì yìí lámọ̀ fún ilé pè tó ẹ̀wù àdúrà o bí wọ́n ti ń pa àwọn èèyàn wa ti pọ̀ jù o bí wọ́n ti ń pa àwọn èèyàn wa ó ti pọ̀ jù kí ló dé kí ló dé ẹni lánàá ẹni ilé ní bí ẹkún apọkọ jẹ kí ló dé ọjọ́ náà sì ni wọ́n láwọn èèyàn kan lù ní Kwara ìsẹ́m Kwara náà ni o tí wọ́n láwọn ọmọ ìyá wa kan lù àwọn bandit náà àwọn Fúlàní náà ni o wọ́n lé wọn kó lù wọ́n gbà lọ́wọ́ wọn ọjọ́ òun náà sì ni yẹn ṣẹlẹ̀ ọjọ́ òun náà sì ni yẹn ṣẹlẹ̀ nígbà tí yẹn ṣẹlẹ̀ tá a pa ó síta àmọ́ gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu yìí gọ́ọ̀nù Abdulrahman Abdulrasaki mọ̀ easy statement kankan mọ̀ dákẹ́ mọ̀ nẹ̀fọ́ lẹ́rán ẹ̀wọ̀n òye wọn bá pa wá tán kọ̀ọ̀kan yín àbí wọn bá lé wa kóòlù tán kọ̀ọ̀kan yín torí pé ọmọ ìyá yín làwọn ti ń pààyàn ọmọ ìyá yín òun ni àwọn ti ń pààyàn òun làwọn ti ń lé wa kóòlù lọ́fà lè fọwọ́ lẹ́rán lẹ́ẹ̀rí sọ̀rọ̀ kan nípẹ̀ torí ìjọba rí bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ ọkọ Yorùbá ni yín àwọn ọmọ ìpín wọn lè mọ̀ pa ọmọ ìyá yín báyìí kẹ́ ẹ dákẹ́ òun là fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn gọ́fúnà kan tó wà lọ́sùn gọ́fúnà Adélékè Adémọ́lá Adélékè kò gba nọ́ọ̀sẹ̀sì láàyè lórí àwọn bíbélì náà ni wọ́n àìtẹ́ lè wo àwòkọ́ṣe tiẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ ọkọ ni yín kì í sọ ọmọ Fúlàní ó yẹ kẹ́ ẹ wo àwòkọ́ṣe ẹ̀ ní kí ló dé tí wọ́n ń bá ní gbé kó tó fa ní tọ́ya níbí à ń sọ fún yín ní ìsìn ẹ tètè gbígbèsè ẹ méje kí wọ́n pa wá tán Kwara ẹ méje káwọn Fúlàní ò lè wa kó lù tán ní Kwara. Gọ́ọ̀nù Abdulrahman Abdulrasaki ẹ má jẹ́ káwọn Fúlàní ò léwà kóòdù tán Kwara o ilẹ̀ Yorùbá ní Kwara o kìí ṣe náà tí o ilẹ̀ Yorùbá ní Kwara kìí ṣe náà tí o àwọn ò ní gbáyé láyè fún yín mọ́ o lẹ́yìn eléyìí tí a bá tún rí míì àmọ́ wọ̀nyí lépè ni àfọ̀tẹ́lámù pé tàbí lágbọ̀n wọ̀nyí tó yìí wà tẹ́wù ẹ̀ mú náà mọ́ kóòtù òjìrè dùn kí ló dé wọ́n ń pa wá wọ́n jí wá gbé wọ́n ní wá lára ẹ̀tọ́ wá fọwọ́ àwọn lórí wá ìtòrí bẹ́ẹ̀ wọ́n ń pa wá àwọn ọ̀dọ́ pariwo síta pé Gọ́ọ̀nù Abdulrahman Abdulrasaki o àwọn pípù yìí o wọ́n ń pa wá o wọ́n jí wá gbé o kàkà kẹ́ ẹ wọ́n lágbára kẹ́ ẹ support àwọn ọlọ́dẹ bẹ̀ kẹ́ ẹ support àwọn YouTube ẹ wá ń fi olè sọ olè àwọn mẹ́ẹ̀tì àlà ẹ̀ tó wá rán sí wọn pé kọ́ lọ́ máa sọ wọn àbí ẹ̀ ń fi olè sọ olè ṣẹ́kú bẹ́ẹ̀ wáyé tẹ̀lé wú àwọn tó wá pawó fún yín ibi wọ́n pa àwọn yìí wáyé tẹ̀lé wọn lágbára síkọ́rìtì làwọn náà síkọ́rìtì làwọn náà ọlọ́dẹ ni wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ẹ wọn lágbára láti dìfẹ́ǹdì àwọn èèyàn wọn tó wà ń bẹ̀
kàkàtà ẹ̀ ṣe yẹn mẹ́ẹ̀tì ara rẹ̀ fi jẹ́ kọ́ lọ́ máa sọ wọn ẹ̀yin náà wá wò ní ìsìn àwọn tẹ́ ẹ fi sọ wọn kọ́ lọ́ máa sọ wọn yẹn àwọn náà tún ṣe sí pa wọ́n báyìí o àwọn tẹ́ ẹ kọ́ lọ́ máa sọ wọn náà ni wọ́n ṣe pa wọ́n báyìí o gómìnà Abdulrasaq Abdulrahman Abdulrasaki ẹlẹ́ka tó gbọ́ òun náà lẹ́ẹ̀kan sí i. wọ́n gbàgbọ́dọ̀ fún ara àwọn mi ti aláàárẹ̀ nìkan àsìkò ìtàn tó wá náà ikú pa yìí ara àwọn mi ti aláà o àwọn olùrúkú tán náà pé kí fún wa. àwọn èèyàn wa náà pa lọ́wọ́ nínú kí ọdẹ yìí o owó ọmọ west ló sì pa yìí bùrásà ìdí àbàyàn gbogbo èèyàn náà sì pa yìí wọ́n lè pa yìí o olówó ńlá wọ́n ti pa gbogbo èèyàn àwọn mítí àlà náà wá ṣiṣẹ́ yìí o. ẹ̀rí abọ́fìnrin yìí dùn ní. ṣiṣẹ́ yìí o àwọn kò àwọn mítí àlà ni o àwọn mítí àlà ló ṣiṣẹ́ yìí o àrí mítí àlà ni àwọn tí a ti ká mú wá ká pa wọ́n àwọn mítí àlà ti rí wọn ni ká kó wọn máa mítí àlà àrí wọn àwọn èèyàn wá kalẹ̀. Kí ló dé gbogbo àwọn kóòtù òjìrì ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde àwọn sọ wípé Nàìjíríà ò lè pé fọ wa mọ́ Nàìjíríà múnú wa dùn ẹ jẹ́ ká dìde ká jà fẹ́tọ̀ wa ẹ̀yin kan dákẹ́ ẹ̀yin kan fowó lẹ́nu ẹ̀ sì ń pa ó pé Nàìjíríà ọ̀dà sí ọ̀nà tí Nàìjíríà ọ̀pá fi dá náà lélẹ́yìí sí ọ̀nà tí Nàìjíríà ọgbà fi dá sóun náà ló ń ṣẹlẹ̀ yìí àbí ó ti pàtó pa owó atánilẹ̀ kóòtù òjìrì àbí kójú owó tó là ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká sì kájọ ṣe kínní yìí kí a jọ fọwọ́sowọ́pọ̀ ẹ igide ò lè dágbó ṣe ọ̀pọ̀ èèyàn náà ní àjọ ṣe ẹnìkan ò lè ṣe ìgbó nìkan ò lè dá ṣe pé báńkì tó nìkan ò lè dá ṣe iṣẹ́ gbogbo wa ní o ṣé ti rí ní ìsìn ẹ wò ọdún àwọn èèyàn tí wọ́n ti pa àwọn kéńdé Ọlọ́run tí wọ́n ti pa tí wọ́n ti dẹ́mi wọn légbodò kí ló dé wọ́n fẹ́ dáàbò bo àwọn ìran wọn ní o wọ́n fẹ́ dáàbò bo àwọn ìran wọn láti má jẹ́ kí àwọn Fúlàní ọ̀pá wọn ẹ wá wò àtàwọn Fúlàní fi wọn dá ẹ wá ní ká dákẹ́ ká mọ òwòrán àlè dákẹ́ o tí ẹ bá sọ wípé ẹ̀ ní gbọ́ àwa náà sọ wípé ẹ̀ á ní gbàṣẹ lórí social media yìí àjọ mú nǹkan lẹ̀ ni gbogbo ẹ̀yin gọ́fúnà tẹ́ ẹ̀ bá ń ṣe wétewète tẹ́ ẹ̀ ń ṣe jáde tàtí tí ẹ gbìjà wọn tẹ́ ẹ jẹ gọ́fúnà lè lórí tí a bá fi lè rí táwọn pípọ̀ bá fi lè pààyàn nílùú yín ní stéètì yín lórí social media yìí àmọ̀ wọ̀nyí lépè ni o àmọ̀ wọ̀nyí lépè tó yẹ pé ẹ̀ ní bọ́dẹ̀ láìláì kí ló dé àwọn tí wọ́n tẹ̀ka fún nínú òjò tí wọ́n tẹ̀ka fún nínú oòrùn àwọn tí wọ́n tẹ̀ka fún nínú òjò ni wọ́n ti tẹ̀ka fún yín o oòrùn náà wọ́n tẹ̀ka fún yín ẹ wá débẹ̀ tán ní ìsìn ó wá ń pa wọ́n ẹ wá lè gbé ìfisẹ́ ẹ̀kan lórí ẹ̀ wọ́n ń pa wọ́n wọ́n ń jí wọ́n gbé ẹ lè sọ̀rọ̀ kan lórí ẹ̀ tó ẹ kú rí bẹ́ẹ̀ sá ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ gọ́vnà Abdulrahman Abdulrasaq eléyìí bójúmu o ẹ tètè wọ́n bá nǹkan ṣe sí o ẹ tètè wá nǹkan ṣe sí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wá yìí ó ti pọ̀ ju o àfẹ́mọ́ ní Kwara Òkè Ọdẹ lélẹ́dì ṣẹlẹ̀ o Òkè Ọdẹ ló ti ṣẹlẹ̀ àfẹ́mọ́ ní Kwara ẹ má pa àwọn èèyàn wá Kwara mọ́
ẹ bá a fún Ọlọ́run lẹ̀ ẹ jẹ́ kí wọ́n gbégbé àlàáfíà ẹ jẹ́ kí wọ́n gbégbé ìrọ̀rùn kí ló dé ohun tá a ní ká mú wá fún yín lónìí nìyí o ẹ̀yin tẹ̀ ń wò mí tẹ̀ ń gbọ́ mi mo gbàdúrà fún yín ojú yóò ní fọ́ o ojú tẹ̀ fún ojú yóò ní fọ́ o bẹ́ẹ̀ ni etí tẹ̀ fi ń gbọ́ mi etí náà ò ní di o ẹ bá wa pín ètò kọ́ lọ dáadáa ọwọ́ tẹ̀ bá wa pín ètò yìí ẹni fọ́nà gbọ́mọ sí àwa lámọ̀ wá bẹ́ẹ̀ náà sì ni ẹni lámọ̀dé bá ohun tó ṣẹlẹ̀ ní Òkè Ọdẹ ní Kwara òun ni a ní ká mú wá etí ìgbọ́ gbogbo ẹ̀rọ olùfẹ́ Ìbíyẹmí TV show ọkọ̀ tẹ̀mí padà o Ìbíyẹmí Ọláìtẹ́ Ìṣọ̀lá gbogbo ìmọ̀ sí Ìbíyẹmí TV show ló mú ohun tó ṣẹlẹ̀ ní Òkè Ọdẹ wá fún yín kí a jọ wò ó ohun tẹ́ ẹ̀ náà bá rí ẹ bá kọ sábẹ́ comment ṣe ti gbọ́ ẹ ṣe gan ni yóò túbà yóò túṣe fún wa láti Èdùmàrè.